Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sọ́lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìhun ló ló lájú. Ètò lórí kòtò bí àdó wọn gbẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Kájùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. Òdúdú àkóbá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe kiri. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí. Àwa lè gba oko ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó kún sóko ìwà mọ́lẹ̀. Kásá, ẹgbẹ́ polówó ọjà wá káyé bùbá yín jẹ. Ètò tó kún sóko ìwà mọ́lẹ̀. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó kún sóko ìwà mọ́lẹ̀. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó kún sóko ìwà mọ́lẹ̀. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀mí ló ní kí n máa ké tantan. Koiki Media, ọ̀rọ̀ lágbájú mọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀mí. Ṣé yìí ló máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀? Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ gbàjòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ̀ bẹ̀ á tẹ̀lé ní bọ́ra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media, ṣàwa ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Àdáńtọ́, àtúnpèrè gidi. Koiki Media, àwọn ni bàbá. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Koiki Media, àwọn ni bàbá. Àkújà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media, àwọn ni bàbá. Ọmọ Oòduà ni wá o. Kọ̀ọ̀kan. Koiki Media, àwọn ni bàbá. Ikú tí ó ṣe bí lébi òsì, àdìmú bàbá yọ. Koiki Media, àwọn ni bàbá. We bring you one closer to your doorstep. Koiki Media, àwọn ni bàbá. Afẹ́fẹ́ tó fẹ́ òòdù kan yòókù lára ni. Koiki Media, àwọn ni bàbá. Àpèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media, àwọn ni bàbá. Gbogbo ayé ẹ gbọ́, àwa ni bàbá o. Koiki Media, àwọn ni bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media, àwọn ni bàbá. Odùduwà lágbèdá ní òtítọ́ lágbèdá ní. Koiki Media, àwọn ni bàbá. A kì í sọ̀dálẹ̀, a kì í sọ̀dí kẹta. Koiki Media, àwọn ni bàbá. Àgọ́tán,
Akúpèrègèdè. Koiki Media will bring you work closer to your doorstep. Koiki Media is around to give us the best. Is around to give us the best. Ladies and gentlemen, ẹ̀mú kalẹ̀ sílẹ̀, ẹgbẹ́ tí yé bọ́ ìdójúkójú. Ladies and gentlemen, ẹ̀mú kalẹ̀ sílẹ̀, ẹgbẹ́ tí yé bọ́ ìdójúkójú. Koiki Media is around to give us the best. Ẹ káalẹ́. Mo kí gbogbo ilé pé a kú dédé àsìkò yìí. A kú òǹgbẹ, a kú ìtẹnu. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí yín pé a kú ìmúra ọdún, ìrun àwẹ̀ èyí tó kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n tó wọlé. Lágbára Elédùmarè, ayọ̀ náà la fi bẹ̀rẹ̀ àwẹ̀ náà, àwa múmù ní òdodo, ayọ̀ náà la ó fi parí. Bákan náà mo kí gbogbo ẹ̀yin tí a jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì tí a wà nínú lẹ́ǹtì pátápátá, mo kí wa pé gbogbo ń jẹ́ ti Elédùmarè ọba mi òkè. Ayọ̀ làwa náà fi bẹ̀rẹ̀ lẹ́ǹtì náà, lágbára Elédùmarè, ayọ̀ náà ni àwa náà a ó jọ fi parí ẹ̀ láṣẹ Èdùmàrè. Mo kí wa pé a kú dédé àsìkò yìí, a kú àjálẹ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ òjíire, wípé a kú òjò lọ́nà, a sì kú ìmúra ti Mega Rally èyí tó ń bọ̀, tó ń milẹ̀ tìtì, tí ó milẹ̀ tí ó yẹ pé òun náà la ó fi wọ orílẹ̀-èdè tuntun ti olómìnira Yorùbá. Lágbára Elédùmarè, a ò ní fi ẹnikẹ́ni ṣàwátì. Mo yà bàrà, mo kí gbogbo ẹ̀yin ọ̀tá ilẹ̀ Nàìjíríà, mo kí yín ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá tẹ́ ẹ jẹ́ ọmọ Nàìjíríà, mo kí yín pé ẹ mọ̀ kú oríire. Ẹ kú oríire. Á yà ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé báwo ni mo ṣe ń kí àwọn ọmọ Nàìjíríà pé wọ́n kú oríire o. Oríire ńlá èyí tó wọlé tọ̀ yín wá, mo kí yín pé ẹ kú oríire. Oríire náà á bá gbogbo ọmọ Nàìjíríà, á bá yín kalẹ̀ o. Oríire tó wọlé tọ̀ yín yìí, oríire ńlá mọ̀ ní fún yín. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé irú kíkí wo ni mò ń kí àwọn èèyàn yìí lónìí. Ẹ wò ó, ẹ̀yin olólùfẹ́ olómìnira ti Yorùbá, pé ká lè bọ́ kúrò lóko ẹrú, mo kí wa pé a kú oríire. Àdúrà wa tá a ti ń gbà, mo mọ̀ pé àdúrà náà ń gbà, yóò sì gbà jálẹ̀ lágbára Elédùmarè. Kíkí tí mo kí àwọn ọmọ Nàìjíríà pé wọ́n kú oríire, ó ti yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tó wà lórí ìkànnì yìí tó ń darapọ̀ mọ́ ètò yìí lálẹ́ yìí pé oríire ńlá ló jẹ́ fáwọn, tí èsì fún àwa ọmọ Yorùbá tààtà. Mo kí yín pé ẹ kú oríire lẹ́ẹ̀kan sí. Mò ń bọ̀ pẹ̀lú oríire tí mò ń kí yín o. Gbogbo wa lóríire náà yóò jọ yé lásàálẹ̀ yìí. Tẹ́ ẹ bá wo ojú amóhùnmáwòrán tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ rí i pé ètò tí ó wà ń bẹ̀, òun ni ètò lórí ọjọ́ kọ̀ọ̀kan nínú ọ̀sẹ̀ àti oṣù, bí a ṣe ń pè ní èdè Yorùbá. Ṣùgbọ́n yóò mọ̀ ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé báwo ni mo ṣe wá ń kí àwọn ọmọ Nàìjíríà pé wọ́n kú oríire. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà la ó ti mọ̀ pé oríire ló jẹ́ fún wọn. Ṣùgbọ́n kí n sọ nídàkejì pé kí soríire o, orí burúkú náà ló jẹ́. Orí burúkú ló jẹ́. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé
ohun tẹ́ ń bá bọ̀ yìí orí burúkú yín ẹ ò ní fi kó bá àwọn ọmọ káàárọ̀ oòjíire lágbára Elédùmarè. Ṣùgbọ́n ká tó mọ̀ lọ, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìṣe wa náà ni pé a ní láti gbọ́ orin àkọmọ̀nà wa kájọ kọ́ gbogbo wa níbikíbi tí a bá wà. Lẹ́yìn orin àkọmọ̀nà wa yìí a ó wá bọ́ sórí ètò ní pẹrẹwu. Ẹ máa bá mi ká lọ. Ladies and gentlemen, the national anthem of the newly formed Udiriwa Nation. Èmi náà ni ògo adúláwọ̀, ògo mọ́lẹ̀, èmi nìmọ́lẹ̀, ẹ̀yin nìmọ́lẹ̀. Mi bẹ́yìn olólùfẹ́ Yorùbá Nation, iná nìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Bẹ́mi ṣe jẹ́ ògo adúláwọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn jẹ́ ògo adúláwọ̀. Mo kí bàbá wa Ọláyọmí Kóìkí, mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí. Mo kí bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Ṣàó bàbá Dámì, mo kí yín pé kẹ́mi ọ̀la ogun. Mo wá kí bàbá wa Káàbàtà, bàbá gbogbo ọmọ káàárọ̀ oòjíire, bàbá ọmọ Yorùbá, mo kí yín bàbá. Bàbá wa Pòfẹ́sọ̀ Adébámẹ́jì Akíntóyè, bàbá mo kí yín kẹ̀pẹ́ ìgbà ọdún kan ló máa jẹ́ fún yín lókè èpẹ̀. Mo wá fi kíkí bàbá wa, mo fi kí gbogbo àwa olólùfẹ́ ètò yìí pátápátá pòrògbòdò pé a mọ̀ kú dédé àsìkò yìí o, a kú ìtẹnu lẹ́ẹ̀kan sí i. Mo gbà á ládùúrà pé ilẹ̀ ìlérí èyí tí à ń pòǹgbẹ tí à ń wá, Elédùmarè á mú wa débẹ̀ láyọ̀ àti àlàáfíà. Bí a bá débẹ̀ tán, a ò mọ̀ nífẹ̀ẹ́ nikẹ́ni ṣàwátì láàrin wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí fọ́nrán yìí, ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí, òun ni ọjọ́ kọ̀ọ̀kan nínú ọ̀sẹ̀ àti oṣù. Báwo ni a ṣe ń pè é ní èdè Yorùbá? Bó la ṣe ń pọjọ́ kan èyí tí a mọ̀ sí ọjọ́ Monday, bó la ṣe ń pè lédè Yorùbá? Ọ̀pọ̀lọpọ̀ mo mọ̀ pé a ti mọ̀ ọ́, ṣùgbọ́n àwa tá a mọ̀ náà la pọ̀ lórí ètò, pàápàá jùlọ ní diaspora àbí lórílẹ̀-èdè tí a wà ń bẹ̀ tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí wọ́n ti fi búrẹ́dì tí wọ́n ti fi kó wa lómi ọbẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá bọmọ iléèwé mi lónìí pé kó wá ka ábídí fún yín, ó ṣòro láti kà á fún un. Àbí kó wá sọ nípa ọjọ́ kọ̀ọ̀kan pé ọjọ́ ajé, ọjọ́ wo là ń pè lọ́jọ́ ajé,
àfi kọ́mọ wòkè kọ́mọ wọlẹ̀ bí ò bá tí ì pé ọjọ́ Monday Tuesday Wednesday lédè òyìnbó ǹjẹ́ ó ti mọ̀ bí? kí n tó bẹ̀rẹ̀ ètò mo mọ̀ kí àwọn orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ jọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ darapọ̀ mọ́ ètò yìí lálẹ́ yìí mo kí yín o wípé ẹ kú oríire. Oríire tí mo kí yín lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ó dàbí ká ní pé kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé oríire ńlá òun ló jẹ́ fún yín ṣùgbọ́n orí burúkú iná lẹ fẹ́ fi kó bá àwọn ọmọ káàárọ̀ oòjíire. Mo gbà á ládùúrà pé orí burúkú ò ní kẹ́gùn sí wa láṣẹ Èdùmàrè. Mo wá rọ gbogbo ẹ̀ wá tá a wà lórí ètò lálẹ́ yìí pé gẹ́gẹ́ bí ìṣe wa bí a ti máa ń ṣe náà ni mo fẹ́ ká jọ ṣe lálẹ́ yìí. Báwo la ṣe máa ń ṣe lórí ètò òun náà ni pé èmi àti yín ọwọ́ tá a fi ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ọwọ́ náà a ò mọ̀ ní fi gbọ́mọ sí láti Èdùmàrè. Ǹjẹ́ ẹ̀ ní bá mi fi ọwọ́ yìí kẹ́ ẹ bá mi fi gbé àwọn fọ́nrán yìí kẹ́ ẹ bá mi fi gbé káàkiri gbogbo ilé etí ẹnìkọ̀ọ̀kan wà èyí tí a mọ̀ sí platform tá a wà ní ìkànnì tí oníkálukú wà ní ọlọ́kan òjọ̀kan. Mo fẹ́ kẹ́ ẹ bá mi fi ọwọ́ yìí kẹ́ ẹ bá mi fi gbé e sí àwọn ìletò ìkọ̀ọ̀kan ní ọ̀kọ̀ọ̀kan. Mo gbà á ládùúrà pé àníṣẹ́ lágbára Elédùmarè èmi àti yín ọwọ́ yìí a fi ń ka owó ni owó rere la fi ń kà. Mo gbà á ládùúrà pé ohun tí ò dé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa tá a ní lè fi ọwọ́ yìí ka owó mọ́ kò ní dé bá wa láṣẹ Èdùmàrè. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí mo kí wa. A ó tún padà sórí ètò wa gẹ́gẹ́ bí a ti ń bọ̀ lórí fọ́nrán tó wà lórí ètò yìí àtẹ̀jíṣẹ́ tó wà lórí fọ́nrán yìí a ó jọ padà síbẹ̀ ṣùgbọ́n kíkí tí mo kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí mo fẹ́ kí wọ́n gbọ́ pé ìkí ayọ̀ ni mo kí wọn ìkí ìbànújẹ́ sílẹ̀. Ṣàdédé ni mo gbọ́ pé orí fọ́nrán kan ló balẹ̀ jùà ó balẹ̀ kàbà ó balẹ̀ jù sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nígbà tí màá wò ó pé kí n mo bá ń bẹ̀ orílẹ̀-èdè kan àbí kí n sọ pé ìpínlẹ̀ kan Bọ̀ọ̀nú àbí Bọ̀ọ̀nú náà kọ́ àbí Bọ̀ọ̀nú lẹ sì ń pè é bẹ́ẹ̀ ṣe ń pè ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe ń pè lọ́dọ̀ yín. Ó sì yàlẹ́nu fún mi pé ṣàdédé mo rí i pé àwọn atiláwí àwọn Boko Haramu àwọn Boko Haramu àti Boko Haramu ọ̀kọ̀ọ̀kan náà jọ ni wọ́n bí bọ́mọ ọ̀yá ni wọ́n ó ṣe ni láàánú pé wọ́n mọ̀ kojú àwọn àwọn wo ni wọ́n kojú gan-an. Wọ́n kojú àwọn ẹ̀ṣọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbá wọn dànù wọ́n gbá wọn bí a ṣe ń gbálẹ̀ bíi kí àwọn ẹgbẹ́ kan tí a mọ̀ pé ìgbálẹ̀ náà ni wọ́n fi ń gbá ara wọn dànù tí wọ́n fi ń gbára wọn sọ́tún gbára wọn sósì ìgbà tí wọ́n wá gbá wọn àwọn Boko Haram wọ́n gbá wọn pẹ̀lú àwọn bágínẹ́tù tí ò ṣeé wò tí ò ṣeé dúró wò lẹ́ẹ̀kan sójú wọ́n fi gbá wọn dànù. Àbẹ́ rí pé orí ilé ńlá ló jẹ́ fún wọn báyìí bíbí òun tá à ń wí fún wọn òun ló délẹ̀ yìí. Tó ẹ̀yin ọmọ Yorùbá o ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire o báwo ni ò ṣe ní dé ìletò wa ń bí? Ẹ̀yin náà lẹ pòwe o ẹni àtòkèrè iná ni olójú jíjì ó ti mọ̀ ọ́ ṣe kínni ó ti mẹ́kún ó ti ẹ̀ sùn. Àti rí látòkèrè báyìí èmi rí ẹ̀yin náà rí ìjẹ́ àti gbáradì bí wọ́n bá tiẹ̀ wọlé dé lójijì bí wọ́n ṣe wọlé dé sí Bọ̀rọ̀nú ṣe mọ̀ pé wọ́n ti káàkiri orílẹ̀-èdè olómìnira ti ilẹ̀ káàárọ̀ oòjíire wa yìí náà
tí à ń pòǹgbẹ fún yìí, báwo ni wọn ò ṣe ní borí èmi àti yín, àti pé báwo ni wọn ò ṣe ní borí ilẹ̀ wa. ìdí nìyí tí mo fi kí àwọn ará bí pé wọ́n kú oríire pé oríire ńlá mọ̀ wọlé tọ̀ wọ́n òun tí èyí ṣàwà. ẹ wò ó, ibẹ̀ kọ́ la fẹ́ lọ lálẹ́ yìí, ẹ jẹ́ á padà torí pé àròjọ múṣo lókun. àkókò wa tá a fẹ́ lò lálẹ́ yìí ò pọ̀ púpọ̀, ṣùgbọ́n mo tún padà láti sọ fún wa pé ẹ bá ń pín ètò yìí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. mo kí bàbá mi Ọláyọmí Kóìkí lẹ́ẹ̀kan sí pé ẹ kú iṣẹ́ takuntakun. iléeṣẹ́ Kóìkí Media bringing the world closer to your doorstep. ó wá ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ilẹ̀ káàárọ̀ oòjíire pátápátá lẹ́ẹ̀kan sí i. tí ẹ bá wo ojú fọ́nrán tí a wà yìí, ibẹ̀ náà la wá ń lọ báyìí ní pàtó. ẹ rí i pé nílẹ̀ káàárọ̀ oòjíire, nílẹ̀ olómìnira wa ilẹ̀ káàárọ̀ oòjíire, nígbà ìwáṣẹ̀ tí ọgbọ́n inú ń bẹ fáwọn bàbá wa, ọgbọ́n inú táwọn bàbá wa yìí ń lò, òun náà lọ́gbọ́n inú tó di bárakú àwọn ọmọ káàárọ̀ oòjíire lónìí. òun náà ni àwọn òyìnbó táwọn náà rí wípé àwọn kinní yìí ọgbọ́n inú wà fún wọn pọ̀, nítorí pé Elédùmarè tó dá gbogbo wa, ó dá ilẹ̀ káàárọ̀ oòjíire, ó dá wa ládàá pé kí ni ó fi jíǹkí wa tán. bàbá mi Akóredé, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. mo kí gbogbo àwa tí a ti ń bọ̀ sórí ètò náà tá à ń balẹ̀ jìgà, mo kí yín pé ẹ káàbọ̀. mo wá kí gbogbo àwa tá a wà ní diaspora pé a mọ̀ kú oríire, oríire ńlá mọ̀ ló jẹ́ fún wa. ìjẹ́ ẹ mọ̀ pé oríire ńlá náà ni ìpè òmìnira ilẹ̀ Yorùbá yìí ló jẹ́ fún èmi àti yín, pàápàá jùlọ àwa tá a wà ní diaspora ń bẹ̀. ìdí tó fi jóríire fún wa rèé o. bẹ́ẹ̀ bá wò ó, ẹ rí i pé lórí ètò tá a wà yìí lónìí, òun náà ni báwo ni a ṣe ń pe àwọn ọjọ́ kọ̀ọ̀kan nínú ọ̀sẹ̀ àbí oṣù kọ̀ọ̀kan nínú oṣù. ìjẹ́ gbogbo àwọn ọmọ wa tó wà lọ́dọ̀ wa ní àkàtà wa tẹ́lẹ̀dùmarè fi jíǹkí wa, ìjẹ́ àwọn ni wọ́n mọ bí a ṣe ń pe àwọn ọjọ́ kọ̀ọ̀kan ní èdè Yorùbá, àbí wọ́n mọ oṣù kọ̀ọ̀kan ní èdè abínibí wa. káti ẹ̀ tó wá sọ pé bóyá àwọn ọmọ mọ̀ àbáwọn ọmọ mọ̀, ìjẹ́ àwa tá a jẹ́ òbí, ìjẹ́ àwa náà mọ̀ débẹ̀ sá. ọ̀pọ̀lọpọ̀ òbí náà ni ò mọ bí a ṣe ń pe ọjọ́ kọ̀ọ̀kan àti oṣù kọ̀ọ̀kan. ṣùgbọ́n nígbà tá a wà ní kékeré àbí tá a wà níléèwé, ọ̀pọ̀lọpọ̀ a ti máa kọ́ lórin pé ọjọ́ méje ló ń bẹ láyé: àìkú, ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ẹtì, àbámẹ́ta. ìjẹ́ bá a ṣe mọ̀ lórin kí bá a ṣe ń kọ́ lórin yìí, ìjẹ́ a mọ ọ̀kọ̀ọ̀kan dájú tó sì dá èmi àti ẹ lójú pé ọjọ́ ajé, ọjọ́ báyìí wọ́n ń pè lọ́jọ́ ajé, ọjọ́ báyìí wọ́n ń pè ní ọjọ́rú, ọjọ́ báyìí wọ́n ń pè ní ọjọ́bọ̀. ǹjẹ́ oṣù kọ̀ọ̀kan, ǹjẹ́ a mọ oṣù náà bí? oṣù wo là ń pè ní oṣù Ṣẹ́ẹ́rẹ́? bẹ́lòmíì bá fẹ́ pe Ṣẹ́ẹ́rẹ́, á rò pé bóyá Ṣẹ́ẹ́rẹ́ tí àwọn babaláwo ń lò, àbáwọn oníṣègùn, àbáwọn ọlọ́ṣẹ̀yìn tí wọ́n máa ń lo Ṣẹ́ẹ́rẹ́ sídìí ọ̀ṣẹ̀yìn tí wọ́n fi ń pe ọ̀ṣẹ̀yìn. ẹlòmíì á rò pé Ṣẹ́ẹ́rẹ́ yìí òun ni wọ́n ń pè ní oṣù. bẹ́ẹ̀ kọ́, ara ọjọ́ yìí iná láti mọ̀ sí pé Ṣẹ́ẹ́rẹ́ ọmọ tí ń jáde àdó ìjàmọ̀ àbí àdó, kì í sọ pé àwọn àdó tó mọ̀ ní okùn nídìí, òun ni Ṣẹ́ẹ́rẹ́ ìdí òòṣà àbí Ṣẹ́ẹ́rẹ́ ọ̀ṣẹ̀yìn. ó yàtọ̀ sí Ṣẹ́ẹ́rẹ́ oṣù. Ṣẹ́ẹ́rẹ́ oṣù yàtọ̀ sí Ṣẹ́ẹ́rẹ́ tá à ń sọ nípa èyí. mo
kí ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé sórí ètò pé ẹ káàbọ̀ sórí ètò yìí. Láì dènà pẹnu, ẹ jẹ́ ń sáré kàbàkàbà kájọ lọ sí ọjọ́ kọ̀ọ̀kan tó wà nínú ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ọjọ́ méje ìyẹn tá a mọ̀ sí 7 days náà ni ọ̀sẹ̀ kan nínú oṣù. Ẹ mọ̀ pé bá a bá fẹ́ sọ pé ọ̀sẹ̀ nínú oṣù, ọ̀sẹ̀ mélòó ló wà nínú oṣù? Ọ̀sẹ̀ 4 kọ́hún bí àbí bẹ́ẹ̀ náà kọ́ ni. Ṣùgbọ́n ọjọ́ kọ̀ọ̀kan tó jẹ́ ọ̀sẹ̀ kan yẹn náà ló ní ọjọ́ tiẹ̀ ní èdè abínibí wa. Ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ fi tó wa létí òun ni ọjọ́ àìkú. Ọjọ́ àìkú, 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 àìkú baálẹ̀ ọrọ̀. Ọjọ́ wo là ń pè ní ọjọ́ àìkú? Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ti mọ ọjọ́ tá à ń pè ní ọjọ́ àìkú. Ǹjẹ́ àwọn ọmọ tá a bí, ǹjẹ́ wọ́n mọ̀ bí? Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí, bí mo ti sọ náà síwájú, la ò mọ ọjọ́ tí wọ́n ń pè ní ọjọ́ àìkú. Ọjọ́ àìkú là ń pè ní ọjọ́ Sunday, èyí tí a mọ̀ sí ọjọ́ ìsinmi. Ọjọ́ Sunday ni ọjọ́ àìkú. Ṣé ẹ wá rí ọjọ́ Sunday yìí tó jẹ́ ọjọ́ àìkú yìí, òun náà wá ní màláíkà tiẹ̀, ó ní áńgẹ́lì tiẹ̀ lọ́tọ̀. A ò ní lọbẹ̀ lálẹ́ yìí. Áńgẹ́lì ọjọ́ kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kí n pe áńgẹ́lì tí mo pè yìí, kí n pè ní ìlànà tí àwa ti Kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí a ti ń pè pé áńgẹ́lì. Ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn àbáláyé. À ń pè ní Jọ́nù, àǹjọ̀nú. Àwọn ẹlẹ́sìn ìsìláàmù wọ́n pè ní Jọ́nù, àwọn náà tún pè ní màláíkà. Júnù yìí, ọjọ́ àìkú yìí, àwọn Júnù tọjọ́ àìkú ọ̀tọ̀ ni wọn. Júnù ọjọ́ àìkú kò papọ̀ mọ́ Júnù ọjọ́ ajé. Àǹjọ̀nú ọjọ́ ajé kò papọ̀ mọ́ Júnù ọjọ́ ìṣẹ́gun. Bákan náà ni Júnù ọjọ́ ìṣẹ́gun kò papọ̀ mọ́ Júnù ọjọ́rú. Ṣùgbọ́n ibẹ̀ kọ́ la fẹ́ yà sí lálẹ́ yìí, ẹ jẹ́ n kó ń bẹ̀ wọ́n. Ọjọ́ àìkú, gẹ́gẹ́ bí mo sọ fún wa pé ọjọ́ Sunday, èyí tí a mọ̀ sí ọjọ́ ìsinmi, òun ni ọjọ́ àìkú. Ọjọ́ ajé, mo mọ̀ pé gbogbo wa la ó fẹ́ mọ̀ pé ọjọ́ ajé òun ni ọjọ́ Monday. Ọjọ́ ajé yìí, bá a bá fẹ́ gbàdúrà tá a fẹ́ ṣe àdúrà lọ́jọ́ ajé yìí, ìjẹ́ gbogbo wa náà la mọ àwọn Júnù, àwọn àǹjọ̀nú, àwọn màláíkà tó ń bá ọjọ́ ajé rìn. Tí a ó fi ṣe àdúrà ọjọ́ ajé, tí ajé yóò fi wọlé tọ̀ ẹnìkọ̀ọ̀kan wa, tí ajé yóò fi tẹ̀ wá lọ́wọ́, tóhun tá à ń béèrè lọ́jọ́ ajé yóò fi wá sí ìmúṣẹ. Mi ò lọ sápá àbẹ̀wò, ṣùgbọ́n nítorí ọjọ́ kọ̀ọ̀kan náà ló ní áńgẹ́lì tiẹ̀. Ọjọ́ ìṣẹ́gun, mo mọ̀ pé bí mo ṣe ń pe àwọn ọjọ́ yìí yóò ti mọ yé ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ wà nínú ìkànnì yìí, tẹ́ ẹ darapọ̀ mọ́ ètò yìí lálẹ́ yìí pé ọjọ́ ìṣẹ́gun, pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, ó dàbí ká ní pé ọjọ́ ìṣẹ́gun òun ni ọjọ́ tá a mọ́ fi ń ṣe kíni, tá a mọ́ fi ń gbàdúrà ìṣẹ́gun. Wípé ogun wo ló ń bá mi jà, ogun wo ló ń bá ẹ jà, ogun wo ló ń bá ọ fíràn. Ṣùgbọ́n wọ́n á sọ pé ọjọ́ ìṣẹ́gun náà ni kó gba àwẹ̀ àbí kó lo àwọn ètò báyìí. Ọjọ́ ìṣẹ́gun ó jẹ́ ọjọ́ pàtàkì nínú ọjọ́. Ọjọ́rú,
kí ire ayọ̀ gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tẹ̀ ń gbọ́ mi lálẹ́ yìí yóò mọ orúkàn wá níbi tó bá wà, níbi tẹ́nìkọ̀ọ̀kan wa bá wà. Ire ayọ̀ ẹnìkọ̀ọ̀kan wa á rúkàn mí, ire ayọ̀ tèmi á tẹ̀ mí lọ́wọ́, bẹ́ẹ̀ náà ni á tẹ̀ yín náà lọ́wọ́. Ọjọ́rú òun ni ọjọ́ Wednesday. Ẹ bá ń sọ fáwọn ọmọ yín, ẹ bá ń gbé àpèrè ẹni wọ́n fi tẹ̀dí àbí kẹ́ ẹ kó wọn sọ́dọ̀ ẹni kí wọ́n wá gbọ́ ètò alẹ́ yìí. Ọjọ́rú tó bá ní ọjọ́rú, Wednesday tá a mọ̀ lédè òyìnbó, òun ni wọ́n ń pè ní ọjọ́rú ní èdè abínibí nílẹ̀ káàárọ̀ oòjíire. Ọjọ́rú yìí òun náà ní àwọn áńgẹ́lì tiẹ̀ tó ń bá a ṣiṣẹ́ pọ̀. Bákan náà ni ọjọ́ ẹtì, ẹ mọ́ bínú, ọjọ́bọ̀, ire gbogbo máa bọ̀ sọ́dọ̀ mi, ire gbogbo máa bọ̀ sọ́dọ̀ mi. Mo kí ẹ̀yin bàbá wa onífá, mo kí yín púpọ̀. Ẹ̀yin oníṣègùn, mo kí yín o. Mo kí yín tológun, mo kí yín tọlọ́sà, mo kí yín ti gbogbo ọjọ́ tó wà nínú ọjọ́, tó wà nínú oṣù, tó wà ní oṣù kọ̀ọ̀kan. Ọjọ́bọ̀, ire gbogbo máa bọ̀ sọ́dọ̀ mi, ire gbogbo máa bọ̀ sọ́dọ̀ mi. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí, ọjọ́bọ̀, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, òun náà ní àwọn màláìkà tiẹ̀, ó ní àwọn júnù ẹ̀, ó láwọn áńgẹ́lì tiẹ̀. Bàbá mi Akórèdé, mo kí yín púpọ̀, ẹ ṣé púpọ̀, mo kí yín, mò ń rọ́wọ́ yín, kò ní bàjẹ́ fún yín. Mo fi kíkí yín, mo fi kí gbogbo ẹni tó wà lórí ètò pátápátá. Ọjọ́bọ̀, ire gbogbo máa bọ̀ sọ́dọ̀ mi lágbájá ọmọ lágbájá. Ohun tó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ìgbà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni pé ìjẹ́ àwọn ọjọ́ wọ̀nyí ló ní àwọn màláìkà tiẹ̀ bá a bá ń gbàdúà àbí bá a bá ń ṣàdúà, bóyá a jókòó sórí àpèrè àdúà, àbá a wọnú ilé àlùà, àbá a wà lẹ́nu iṣẹ́, àbá a fẹ́ jáde láàárọ̀ kùtùkùtù lẹ́sẹ̀nu iṣẹ́ wa. Ǹjẹ́ à ń lo àwọn ọjọ́ yìí láti fi ṣe àdúrà fúnra wa bí? Bó bá ṣe pé a bá ń lo àwọn ọjọ́ yìí gẹ́gẹ́ bí ọgbọ́n àtinúdá àwọn baba ńlá wa tẹ́lẹ̀dùmarè tó yọ̀ǹda fún wọn nígbà yẹn náà lọ́hùn-ún tó di bárakú wa lónìí, a ó rí i pé ìrìn àjò wa yóò ṣe kíni, yóò máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ọjọ́bọ̀, òun là ń pè ní ọjọ́ Thursday. Ọjọ́ Àlàmísì a tún pè ní ọjọ́ Àlàmísì, ṣùgbọ́n ní èdè ilẹ̀ káàárọ̀ oòjíire, ọjọ́bọ̀ náà là ń pè é. A tún wá ń pè ní Àlàmísì, tí ń ṣe ọjọ́ Thursday, tí gbogbo wa mọ̀ ní èdè òyìnbó. Ọjọ́ ẹtì, ọjọ́ wo là ń pè lọ́jọ́ ẹtì? Ọjọ́ tí gbogbo wa mọ̀ náà ni òun ni ọjọ́ Jímọ̀. Tá a mọ̀ sọ pé wò ó, mọ̀ dáwọ́lé nǹkan lọ́jọ́ Jímọ̀ o. Bóyá o bá fẹ́ ṣe ohun rere kan, àbọ̀ o fẹ́ kọ́lé, àbọ̀ o fẹ́ ra mọ́tò, àbí o fẹ́ sọjọ́ ìbí, àbọ̀ o fẹ́ ṣe kinní kan, àbọ̀ o fẹ́ ṣègbéyàwó, a máa wá sọ pé ọjọ́ ẹtì, mọ̀ jẹ́ ká ṣe nǹkan yẹn lọ́jọ́ ẹtì. Àwọn Yorùbá, àwọn àgbàlagbà àgbà wọn ronú jinlẹ̀ kí wọ́n tó mọ̀ pé ọjọ́ yìí ọjọ́ ẹtì ni. Ṣùgbọ́n lóde òní a ti yí ipò, a ti fi ọ̀làjú. Àwọn nǹkan wọ̀nyí ó wá ń kó bá ìrìn àjò àwa ọmọ káàárọ̀ oòjíire, nítorí pé a ò tẹ̀lé àwọn nǹkan wọ̀nyí mọ́, a ò tẹ̀lé àwọn ọjọ́ yìí mọ́. Màláìkà tó ń bá ọjọ́ Jímọ̀ tá à ń pè ní ọjọ́ ẹtì rìn, àwọn màláìkà tó lágbára ni. Màláìkà tó máa ń ti ire dànù, tó máa ń yẹ ire mọ́yàn lọ́wọ́, tó máa ń yẹ ìṣerere
mọ́yàn lọ́wọ́ kò ní bá èmi àti yín pàdé láṣẹ Èdùmàrè. Ọjọ́ Jímọ̀ tí a mọ̀ sí ọjọ́ Friday lóde òyìnbó òun là ń pè ní ọjọ́ Ẹtì. Ọjọ́ Àbámẹ́ta ńkọ́? Ọjọ́ wo là ń pè ní ọjọ́ Àbámẹ́ta? Mo mọ̀ pé a ó ti jọ máa fòye gbé bí mo ṣe ń kà á bọ̀ lẹ́sẹẹsẹ. Ọjọ́ Àbámẹ́ta òun náà ni ọjọ́ Sátidé tí a mọ̀ sí ọjọ́ Àbámẹ́ta. Àwọn mi tiẹ̀ tí ì lọ́bẹ̀ òun ṣùgbọ́n máa padà lọ́bẹ̀ nítorí pé kìí ṣàwa tá a wà ní Nàìjíríà nìkan là ń gbọ́ ètò yìí. Àwọn èèyàn wa tó wà nílẹ̀ olómìnira Benin Republic náà ń gbọ́. Bí wọ́n ṣe ń pè lọ́dọ̀ wọn ń bẹ̀ Ọlọ́run ó mọ́jọ́ wá, a ó tún pè, a ó tún ṣètò yìí, a ó tún sọ tiwọn náà. A ó sọ tiwọn náà bí wọ́n ṣe ń pè é lọ́dọ̀ tiwọn. Ẹ wá bi mí léèrè pé báwo wọ́n ṣe ń pè é lọ́dọ̀ tiwọn náà. Ǹjẹ́ ẹ mọ̀ pé ọjọ́ Sunday tí a pè ní ọjọ́ Àìkú òun ni ọjọ́ Dìmáàsì lọ́dọ̀ tiwọn. Wọ́n á pè Dìmáàsì, Dìmáàsì ni wọ́n pè é. Bí wọ́n bá fẹ́ pe ọjọ́ Ajé táwa ń pè ní Monday, wọ́n á pè ní Lẹ́ǹdì. Lẹ́ǹdì làwọn ń pe tiwọn. Ṣùgbọ́n a ò lọ bẹ̀rùn lálẹ́ yìí, ẹ mọ̀ jẹ́ ìyà lọ bẹ̀rùn. Ìgbà tí mo dórí ọjọ́ Àbámẹ́ta tí ń ṣe ọjọ́ Sátidé òun ló wá dá mi padà síbẹ̀ yun. Kí n tó wá padà lọ síbẹ̀ láti ìbẹ̀rẹ̀ tí mo pè lọ́jọ́ Sunday yìí, ọjọ́ Sátidé yẹn bó bá fẹ́ pè lọ́dọ̀ tiwọn lọ́hùn-ún, báwo ni wọ́n ṣe ń pè é? Bàbá mi Akóredé, ẹ ti sùn oorun wẹ̀ nírú àkókò yìí kọ́, ẹ mọ́ sùn. Mò ń bọ̀, mi ò tíì dé. Èmi ń tiyín, ẹ̀yin ń tèmi. Lórí ìkànnì Koiki Media, bringing the world closer to your doorstep. A ó jọ gbádùn ara wa bí ìrànú ṣúgà. Ọjọ́ Sátidé náà ni ọjọ́ Àbámẹ́ta. Ẹ jẹ́ ń kó ńbẹ̀, ẹ jẹ́ á bọ́ sínú oṣù. Oṣù kọ̀ọ̀kan amọ́kọrin o, ṣe mọ̀ pé amọ́kọ̀hún náà lórí. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa láti mọ̀ bí a ṣe ń kọ lórin. Ṣùgbọ́n láì gbára wa lákòókò, ẹ jẹ́ ń sáré ka ọjọ́ àbí oṣù kọ̀ọ̀kan, kí n sáré pe oṣù kọ̀ọ̀kan fún wa. Láì gbára wa lákòókò torí pé a ò rọ́jọ́ mùsùlùkùn. January òun là ń pè ní Ṣẹ́rẹ́. Oṣù Ṣẹ́rẹ́, oṣù January ní ń jẹ́ bẹ́ẹ̀. Lédè abínibí, lédè ọmọ káàárọ̀ oòjíire. Ẹ gbádùn mi bí? Àbẹ́ ń gbádùn mi? Ǹjẹ́ ń gbádùn ètò yìí lálẹ́ yìí? Ẹ bá ń pe gbogbo àwọn ọmọ yín sẹ́gbẹ̀ẹ́, ẹ ní kí wọ́n wá gbọ́ báwo wọ́n ṣe ń pe Ṣẹ́rẹ́. Ṣẹ́rẹ́ kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Oṣù ló ń pè bẹ́ẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire. Oṣù wo ni wọ́n pè lóṣù Ṣẹ́rẹ́? Oṣù January ni. Oṣù wo wọ́n pè ní oṣù Èrèlé? Oṣù February, èyí tí a mọ̀ sí February. Èrènà ńkọ́? Ìjẹ́ ẹ mọ̀ páwọn oṣù wọ̀nyí náà bí àwọn ọjọ́ kọ̀ọ̀kan ṣe ní àwọn áńgẹ́lì tiwọn tí wọ́n ní màláíkà, bẹ́ẹ̀ làwọn oṣù yìí náà mọ̀ ní tiwọn náà. Ṣùgbọ́n agbọn ọbẹ̀ ń kọ́ là ń lọ lálẹ́ yìí. Ẹ jẹ́ ń sáré kà á lọ torí pé àdúgbò tí mo wà yìí pẹ̀lú àkókò mi tá a wà lọ́wọ́ yìí, òjò àtàárọ̀ náà ni Elédùmarè
ti ń ṣe kẹ́ni ló ti ń pèsè ẹ̀ sílẹ̀ wa nítorí ká lè bá a rí ohun mú jáde nínú ilẹ̀ èyí tó jẹ́ oúnjẹ fún wa. Ó tún ti ń gbégbèsè àti mọ́ ọ̀rọ̀ báyìí kó tó di pé yóò da ojú afẹ́fẹ́ rú. Òun mo fi ní sáré láti pè é lọ fún wa. Ẹrẹ́nà, mo sọ fún wa pé oṣù Ẹrẹ́nà yìí òun là ń pè ní oṣù February. Ẹ bá ń pín ètò yìí, ẹ dákun ẹ bá ń pín, ẹ bá ń pín. Pípín yẹn a máa jẹ mí lógún púpọ̀. Kódà mo lè sọ pé bó o bá tiẹ̀ gbọ́ ètò yìí parí, ṣùgbọ́n ó kéré jù mo fẹ́ kó o bá ń pín fún ìsọ̀rí ìkànnì bíi 10 àbí 5, bá ń pín síbẹ̀ kí wọ́n lè jàǹfààní ẹ̀. Ṣùgbọ́n mo tiẹ̀ mọ̀ pé ó dá mi lójú pé gbogbo àwa tá a wà lórí ètò lálẹ́ yìí náà la ó jọ parí ètò yìí pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Bàbá mi Akóredé kò ní bàjẹ́ fún yín láṣẹ Èdùmàrè. Mo wá fi kíkí yín, mo fi kí gbogbo àwọn tó wà lórí ètò pátápátá torí pé ẹ má bínú, orúkọ bàbá mi Akóredé àwọn nìkan ni mò ń rí lójú amóhùnmáwòrán lọ́dọ̀ mi níbí. Ìdí nìyẹn tó fi dàbí ká ní pé mò ń dárúkọ bàbá mi Akóredé. Ọládàpọ̀ àbí Ọládépò, bẹ́ẹ̀ ni Ọládépò, orúkọ wọn nìkan ni mò ń rí ni. Ẹ má bínú pé kí adé tó jẹ́ pé Akóredé ìnà. Igbe ní oṣù kẹrin là ń pè ní oṣù igbe. Oṣù igbe kò ní wọlé tọ̀ mí, ibi ẹkún ò ní dé bá yín, ibi ọ̀fọ̀ ò ní wọlé tọ̀ yín, ogun àkáwọ́ lórí fẹsẹ̀ jinlẹ̀ kò ní débẹ́ ní kọ̀ọ̀kan wa. Oṣù yìí òun náà kó àwọn tiẹ̀ mọ́ra tí ń pè ní èbìbì. Oṣù May ni abìkú, abì àrùn, abì ìdànù láàrin gbogbo ẹ̀kọ̀ọ̀kan wa. Ikú òjijì, oṣù èbìbì yìí á bá wa bì í dànù. Oṣù èbìbì á bí gbogbo àwọn ọ̀tá wa, àwọn ọ̀tá ilẹ̀ káàárọ̀ oòjíire tí ò fẹ́ ká dé ilẹ̀ ìlérí, á bì wọ́n dànù. Bàbá mi David Rótìmí, mo kí yín, ẹ káàbọ̀, mo ti rórúkọ tiyín náà lórí amóhùnmáwòrán lọ́dọ̀ mi bí. Ẹ káàbọ̀, ẹ ṣé, mo kí yín púpọ̀. Òkùdú, oṣù June náà là ń pè bẹ́ẹ̀. Agẹmọ, ẹ̀yin Ìjẹ̀bú, mo kí yín o. Ìjẹ̀bú, mo kí yín, Ìjẹ̀bú, mo kí yín. Ẹ rí i pé oṣù yìí ó wà ní orúkọ, ó wà nílùú kan ní ìlú Ìjẹ̀bú, níbi tí Agẹmọ wà. Òòṣà ńlá ni o. Ẹkùn Agẹmọ. Oṣù wo ni? Oṣù July náà là ń pè ní oṣù Agẹmọ. Ògún lákàáyé, kìí ṣe Ògún lákàáyé ṣùgbọ́n Ògún, oṣù wo là ń pè bẹ́ẹ̀ tá à ń pè ní oṣù Ògún? Òun ni August, oṣù kẹjọ. Ẹ má bínú, òjò ti bẹ̀rẹ̀, òjò náà ti bẹ̀rẹ̀. Ẹ rí i pé ohùn mi á fẹ́ lọ sókè dáadáa. Jẹ́ kí n gbé ìlú sókè. Oṣù Ògún òun ni oṣù August là ń pè bẹ́ẹ̀, tí í ṣe oṣù kẹjọ. Òwèwè, oṣù wo là ń pè ní oṣù Òwè? September là ń pè bẹ́ẹ̀. Ọ̀wàwà ńkọ́? Oṣù Ọ̀wàwà, ire gbogbo wá mi wálé. Ọ̀wàwà, ire gbogbo máa bọ̀ lọ́dọ̀ mi, wá mi wálé. Ire ayọ̀, ọmọdé ni àgbà ni, ẹ darí ire sọ́dọ̀ mi. Ire gbogbo wá mi wálé. Oṣù wo là ń pè ní oṣù Ọ̀wàwà? Oṣù wo ni? Ẹ bá mi dáhùn. Bàbá mi David Rótìmí, ẹ gbọ́, oṣù wo là ń pè bẹ́ẹ̀? Bàbá mi Akóredé, oṣù wo ni? October tí í ṣe oṣù kẹwàá. Oṣù kẹwàá náà là ń pè ní oṣù Ọ̀wàwà.
oṣù wo la wá pè ní oṣù Bélú? Bélú Nọ́fẹ́mbà, èyí tí ń ṣe oṣù kọkànlá nínú ọdún. Tó èyí tó wá gbẹ̀yìn tá ò fi kásẹ̀ ètò yìí ńlẹ̀, òun náà ni oṣù kejìlá tí a mọ̀ sí December. Bó o la ṣe ń pè ní ilẹ̀ Káàárọ̀-o-jíire lédè Yorùbá? Oṣù Ọ̀pẹ̀, ọ̀pẹ jẹ́ kí n pẹ́ láyé. Ẹ rí i pé mo kà á nínú álífábẹ́ẹ̀tì Àyíbájì Ogbè. Ìgbà tó sọ pé kígì yè pẹ́, oṣù Ọ̀pẹ̀ jẹ́ n pẹ́, kọ́mọ mi pẹ́, káyà mi pẹ́, kémi náà pẹ́, kí n dọlọ́lá, kí n dọlọ́rọ̀, kí n doníre, jẹ́ n pẹ́ láyé. Oṣù Ọ̀pẹ̀. Oṣù wo ni oṣù kejìlá? December, òun là ń pè bẹ́ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi tí ẹ farabalẹ̀ láti gbọ́ ètò yìí lálẹ́ yìí. Mo fẹ́ kẹ́ ẹ bá mi pín ètò yìí, fọ́nrán yìí ẹ bá ń pín dáadáa, nítorí àwọn ọmọ wa tẹ́yẹ pé wọn ò jẹ́ kí wọ́n rí ẹ̀kọ́ èdè Yorùbá kọ́ mọ́ nílé ìwé. Ìgbà tá a fi ń ka bá dé pè, tá a fi ń ka adé dé adé ọba nílé ìwé, adé dé adé ọba, ọ̀bọ bọ́ bàtà ọba sílẹ̀, ó sáré wọ̀yẹ̀wù, ó kíyàwó ọba mọ́lẹ̀. Yorùbá káre lọ́hùn-ún. Yorùbá. Nígbà tá a fi ń ka á ajá, bí bàtà, dí dòjé, é ejò, ẹ́ ẹyẹ, fí fìlà, gí gèlè, gbí gbàgúdá, í Haúsá, í igi, jí jagunjagun, kí kìnìún, lí labalábá, mí màálù, ní nágbó. Yorùbá mọ̀ dúró, Yorùbá káre lọ́hùn-ún. Ǹjẹ́ gbogbo ẹ̀ lónìí, ǹjẹ́ àwọn ọmọ wa mọ̀ mọ́? Ìdí pàtàkì rèé tí a fi mú wa dá padà sínú ètò yìí, tá a fi mú àwọn ètò yìí wá sórí ìkànnì Koiki Media, bringing the world closer to your doorstep, láti lè jẹ́ kí gbogbo àwọn ọmọ wa wọ́n lè máa mọ àwọn nǹkan wọ̀nyí. Ṣé ẹ mọ̀ pé torí pé wọ́n lè bá àgbà orílẹ̀ wa lọ́wọ́ wa, òun ni wọ́n fi ń gba èdè wa, tí wọ́n fi ń gba èdè abínibí wa kúrò lọ́wọ́ wa. Òun ni wọn ò jẹ́ kí a lè jẹ́ kí a mọ ọkọ́ ẹ̀kọ́ Yorùbá mọ́ nílé ìwé. Wọ́n fi yọ ìtàn, èyí tá a mọ̀ sí history, wọ́n yọ ọ́ kúrò nínú syllabus nílé ìwé. Wọ́n ti mọ̀ pé táwọn ọmọ tá à ń bí láyé òde òní, bí wọ́n ṣe ń tẹ̀síwájú nínú ìwé, tí wọ́n bá ti lè mọ àwọn ìtàn àwọn ọmọ Káàárọ̀-o-jíire, wọ́n ti mọ̀ pé nǹkan ti ṣe àwọn. Ìdí nìyí, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo wá gbà yín nímọ̀ràn lásàálẹ̀ yìí pé ẹ dákun ẹ bá ń dá àwọn ọmọ wa padà sí ilẹ̀ wa. Látàrí àwọn òǹkà ilẹ̀ Káàárọ̀-o-jíire, látàrí àwọn ẹ̀kọ́ ilẹ̀ Káàárọ̀-o-jíire, ẹ bá ń dá wọn padà. Bá a bá ti dá wọn padà, a ó rí i pé ilẹ̀ Káàárọ̀-o-jíire òun náà ó ṣe kíni, ìyẹn kó dúró. Koiki Media, bringing the world closer to your doorstep. Mo kí gbogbo àwọn olólùfẹ́ ètò yìí lásàálẹ̀ yìí. Ẹ mọ̀ gbọ́ pé òjò náà ń rọ̀ dáadáa.
ẹ lè mọ́ tètè gbọ́rọ̀ mi dáadáa mọ́ torí pé òjò yẹn pọ̀ láti ọ̀sán ló ti bẹ̀rẹ̀ sí ní rọ̀. Mi ì tiẹ̀ mọ̀ pé Ọlọ́run lè fún wa ní orí ọ̀fẹ́ láti ṣe ètò yìí lálẹ́ yìí, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ó fún wa ní orí ọ̀fẹ́ láti lè jọ gbádùn ètò tàlẹ́ yìí. Mo fẹ́ kẹ́ bá mi ran iléeṣẹ́ Kóìkí lọ́wọ́ láti gbé ètò yìí jáde síta gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣé púpọ̀. Bí kálukú wa ṣe lọ ń wọlé sùn, a ò ní sùn lékú lọ́wọ́, a ò ní sùn lárùn lọ́wọ́, ibùsùn ẹnìkọ̀ọ̀kan wa kò ní dìbòjì láṣẹ Èdùmàrè. A ó máa fi ibi bàyé, a ó máa fi ṣèlọ nígbà tí a ó fi orin akọ̀mọ̀nà wa gẹ́gẹ́ bí ìṣe wa, a ó jọ fi dágbére fún ara wa lẹ́ẹ̀kan sí i. Bàbá mi, mo kí yín, mo fi kíkí bàbá mi David Rótìmí àti bàbá mi Akórèdé, mo fi kí gbogbo wa nínú ilé pátápátá korogodo. Ladies and gentlemen, national anthem of the newly formed Udiriwa Nation. Ẹ má bínú, 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 ẹ má bínú. Ọwọ́ mi ló ṣèèṣì pẹ́. Iṣẹ́ wa ẹ̀wọ̀ fún ilẹ̀ ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ ni pé láti bẹ̀rù làgbọ́gbọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àti ìlera, ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú, ọ̀pọ̀ ire àtòhun tó dára.